Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ̀yin náà mọ̀ kí ẹni ó torí ìdojúkọ àsìkò yìí tó sọra rẹ̀ dá lárìká tí mọ bí ọbẹ̀ gbé dùn. Ó gbàgbé wípé gbogbo bí ó bá torí ìdojúkọ rẹ̀ rìn dé lásìkò yìí, nígbà orí bá bá ọ ṣe tó làlùyọ, gbogbo ibẹ̀ náà ló ti padà gbọ́rọ̀. Òun ló fi sàn pé béèyàn bá ní ìdojúkọ, kéèyàn ó gbìyànjú láti ronú lórí iṣẹ́ tí ó lè tètè ràn lọ́wọ́ láti gbé dìde. Kó sì gbàdúrà fún olóore tí ó fínúfíndọ̀ ṣàánú rẹ̀. Ẹni ó bá fínúfíndọ̀ ṣe ni lóore, irú ẹni bẹ́ẹ̀ sábà ṣèrè gùn. Àmọ́ ẹni tó bá ṣe bí pé wọn ló tira rẹ mọ́ wọn lọ́rùn ní tìpẹ́-ń-tì-rán, máa retí ọ̀rọ̀ burúkú látẹnu irú ẹni bẹ́ẹ̀. Nítorí náà, ẹni tí ò bá ti fẹ́ gbọ́rọ̀ kọ́rọ̀ kì í rí ìrìnkúrì o. Nítorí pé gbogbo ìrìn téèyàn bá rìn lásìkò tó ní ìdojúkọ, gbogbo ẹ̀ ni ó padà gbọ́rọ̀ lé lórí nígbà tó bá padà dókè.